tí èèyàn bá rí yín èèyàn ti mọ̀ pé ìbejì ni mọ́mì bó ni àwọn òbí yín ti ṣe ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ìgbà wo náà bí yín báwo ni mo fẹ́ mọ background yín bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ń pẹ̀pẹ̀ ibo náà bí yín sọmọ ìlúbo ní àwọn òbí yín. àwọn òbí wa ọmọ ìlú Òkèmẹ̀sí ni wá ní Èkìtì state lọ. Òkèmẹ̀sí mo ti débẹ̀ dáadáa ìlú dáadáa sí ìlú tó dáa àlàáfíà wà ńbẹ̀. bẹ́ẹ̀ ni sí ibẹ̀ ni wọ́n dẹ̀ bí wa sí bàbá wa àti màmá wa àgbẹ̀ ni wọ́n àgbẹ̀ paraku ni wọ́n ojú ọmọdé pọ́n wọn gan-an láti ilẹ̀ ọdún 9 ni màmá mi fi ní dádúró kan tó bí àwọn tán jẹ́ ìgbọ̀n fún wa lẹ́yìn ìgbà yẹn wọ́n tún ní dádúró díẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn bàbá mi sọ pé aládùúrà ti sọ fáwọn pé àwọn máa bíbejì pé ìránṣẹ́ Ọlọ́run ló dẹ̀ máa jẹ́ àwọn rò pé táìmù ti ń lọ náà máa jẹ́ pé táìmù ti ń lọ nǹkan kan ṣùgbọ́n ìgbà tákòókò kíkún náà tó dé màmá lóyún wọ́n bíbejì wọ́n bí àwa méjèèjì ọjọ́ ìsinmi ọjọ́ ológo kan báyìí lọ́jọ́ Sunday bọ́sẹ̀ làwa méjèèjì náà ni Ọlọ́run ló ní ká wá sáyé. ló ní ká wá sáyé bẹ́ẹ̀ ni sà àdèdúpẹ́ lọ́dọ̀ Olúwa ṣeun. mọ́mì you nice mọ́mì you are nice. Iléèwé ńkọ́ báwo lẹ ti lọ léèwé. Praise the Lord. Hallelujah. A lọ léèwé ní Òkèmẹ̀sí primary school wa a lọ sí St Michael Anglican School lókèmẹ̀sí Èkìtì kan náà ni àdúgbò wa nìyẹn wà lókè lọ́rọ̀ Òkèmẹ̀sí Èkìtì ibẹ̀ láti jáde primary school then a tún lọ sí secondary school Ìkòrò Èkìtì yẹn very close sílùú wa ẹ̀gbẹ́ ìlú wa ló wà ibẹ̀ láti ka form 1 to 3 lẹ́yìn ìgbà yẹn fọ́ọ̀mù ni àwa náà ka fọ́ọ̀mù ibẹ̀ lẹ́yìn ìgbà yẹn wá gba transfer wá sílùú wa Òkèmẹ̀sí grammar school ibẹ̀ láti wá lọ fún form 4 form 5 tá a jáde ń bẹ̀ ìgbà tá a wá dé Ìbàdàn a lọ fún secretariat school ìyẹn nípa ni lọ́kàn láti ṣiṣẹ́ secretary. ayé àwọn kì í ṣe kọ̀ǹpútà o. typewriter ni school yẹn là ń lọ Olúwa ti ránṣẹ́ sí wa pé gbogbo ilé tá à ń ṣe òun ò ràn wá pé iṣẹ́ ìránṣẹ́ lòun ti sọ fáwọn òbí wa pa máa ṣe so ìgbà tá a dẹ̀ sọ fáwọn òbí wa wọ́n ní bẹ́ẹ̀ ni pé ntọ́lọ́run sọ fún àwọn náà nìyẹn pé wọ́n máa bí wa iṣẹ́ ìránṣẹ́ la dẹ̀ gbúdọ̀ ṣe àwa lọ fún Bible school yẹn la fi wá kúkú dojúkọ iṣẹ́ ìránṣẹ́ tó ló wá gbélé wa lọ́wọ́ ní kíkún tá a sì ń ṣe Ọlọ́run dẹ̀ ń darapọ̀ mọ́ wa. bí ọmọ ọdún mélòó lẹ wà ńgbà náà. dátà bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àwa 23 ni ajẹ́ngbà yẹn torí àgbàgbọ́ age of 22 so 23 la jẹ́ngbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. ọmọ ọdún 22 lẹ fàyè fún Jésù lẹ́dà tún bí. bẹ́ẹ̀ ni. nígbà tí ẹ sì jọ wà yẹn báwo ni ìgbé ayé yín bẹ́ẹ̀ sì jọ máa ń ṣe yàn pé ó má rí ìbejì ní irú Òkèmẹ̀sí ńgbà yẹn mo mọ̀ pé ìbejì lè má wọ́pọ̀ ó lè má wọ́pọ̀ ṣe mọ̀ pé ńgbà yẹn náà wọ́n máa dáṣọ kan náà fún yín báwo ló ṣe máa ń rí kí làwọn òbí yín sọ fún yín ńgbà náà. Praise the Lord. Hallelujah. ohun tó kàn máa ń ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé ṣẹ̀mọ̀ kékeré náà ni àtinú náà láti jọ ń bọ̀ tí èèyàn kan bá sick nínú àwa méjèèjì màmá ra oògùn tó bá jẹ́ pé Táyé ló sick wọn ó ti ra oògùn tí wọn ó lò fún Kẹ́hìndé ńlẹ̀ tí wọ́n bá fún wa tán bá fún mi ní nǹkan tẹ́kejì mi ò sí bẹ́ẹ̀ wọ́n á ti fi tẹ́kejì mi pamọ́ torí màá mi lè ní wọ́n sọ fẹ́kejì ẹ màá ní mo gbọ́ ṣùgbọ́n nígbà tó bá dé màá rí i pé mo sọ fún un ọ̀rọ̀ yà kàn jábọ́ sẹ́ẹ̀mọ̀ gbogbo nǹkan àkàrí pé ó máa ń jẹ́ bákan náà ni nígbà tá a sì wà ní kékeré èmi àti kejì mi kàn tá a bá jọ sọ̀rọ̀ àtẹ̀ nímẹ̀ tó dédé sọ nǹkan yẹn a lè dédé sọ pé bàbá mi afẹ́ ọ̀bọ kan wà nílùú wa tó máa ń disturb àwọn èèyàn ó ń fagi ọkọ̀ ya ó ń sẹ́mọ̀ ó máa ń ṣe àwọn ọṣẹ́ tí ò dáa lọ́nà oko wa èmi àti kejì mi kàn sọ pọ̀ ni pé bàbá mi a fẹ́ mọ ọ̀bọ yẹn torí ọdẹ ni bàbá mi ní ọ̀bọ wo lẹ fẹ́ mọ̀ ọ̀bọ tó jẹ́ pé gbogbo àwọn ọdẹ apẹ́rí kankan gbogbo wọn máa ń sá aláàfẹ́ mọ̀ pé kàn lọ pa á bàbá mi ní
bàbá èjì la dẹ̀ máa ń pè wọ́n bàbá èjì pé wọ́n dẹ̀ ti ní kí àwọn ọmọ máa jà wá níyàn ohun tí tá a bá sọ torí ńgbà tán bí wa tán ní àwọn eléyìí wọn ó tajà ní àbí wọn ó jó ní àbí nǹkan kan babaláwo ló dáfá àbúrò bàbá mi babaláwo ni torí bàbá mi gan adásọgírí bọfá náà máa ń pè asásọgírí bọfá sọgírí bọfá bẹ́ẹ̀ tàwa Jésù làwa wá ń sánsọ bọ́ sí so àbúrò wọn ló wá dáfá ńgbà tó máa dáfá yẹn ṣe ló wá dáfá pé àwọn eléyìí ṣẹlẹ́bọ o wọn ń ṣe oníkíní kan ẹ má sọ̀rọ̀ kankan fún wọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹ lọ dáṣọ white tán gbàgbọ́ láyé ìgbà yẹn ni pé aládùn àní wọṣọ funfun àìṣe kérúbù Anglican Church ni bàbá mi lọ ẹ dáṣọ white kan máa wọ̀ fún wọn torí pé àwọn ọ̀rọ̀ ńláńlá máa ti ẹnu wọn jáde ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n kàn mọ́ ṣe nǹkan kan fún wa so pẹ̀lú bá a ṣáà agbára Ọlọ́run yẹn ti wà pẹ̀lú wa láti kékeré ṣùgbọ́n ìjàngbọ̀n nǹkan kan wọ́n sọ fún wa tí bàbá mi gan tẹ̀ ní wọ́n ní ṣùgbọ́n kan yẹn ó wà nù wọn pa mọ́ wọn sọ fún wa ọjọ́ wedding wa náà tó jẹ́ ká wọ́n pa ọ̀bọ yẹn o bàbá mi pa ọ̀bọ àti ìyá àtọmọ náà pa.